gbogbo ẹ̀yin obìnrin alájẹ ẹ̀bọ̀kọ̀ alájẹbánu ti fún lọ́rùn alájẹmọ́ bíi rábẹ́ bá lọ gbogbo ẹ̀yin oúnjẹ kújẹ obìnrin ẹ ṣọ́ ara yín o torí ń tọ́ tẹ̀lé lọ́ọ̀rẹ́ jẹja náà sìn tọ́ jẹja bíi 15,000 naira lórí ìjókòó kan tọ́ wá jẹja tán náà sìn tọ́ wá ní òǹfẹ́ du ọ̀tọ̀ ní ọ̀sáàyè yọ padà ìbọn ni ó yìnbọn mọ́ ọ níbẹ̀ o sọ̀rọ̀ mi yí ọba hàn ẹni tọ́ tẹ̀lé lọ jẹja kì í sọ́nkù ẹ kì í ṣe dádì ẹ kì í ṣe bọ́rọ̀dẹ ẹ̀ mọ́ra yín rí ọwọ́ ajẹja tán gbà náà wá lọ́rẹ̀ ní sórí tó bá ti jẹ́ obìnrin tó ṣe wípé ọ̀rẹ́dì láti wà responsible èyí iṣẹ́ ò lè dá ṣe èyí òwò kò sí ń tọ́ ọmọ ṣe kátàkárà ọmọ ṣe ìmí inú yín ò lè ná 1,000 fúnra rẹ̀ àfi kí ọkùnrin kan wá bá ṣe tó o bá ti rẹ́dì tó bá ti mọ̀ wípé ẹnì okó ẹ̀ ò lè dó okó ẹ̀ kò wọ́ọ̀tì ẹ̀ kò yẹ kẹja ẹ̀ náà lè wọ́ọ̀tì ẹ̀ so ìwọ tó tẹ̀ lọ́kùnrin lọ jẹ pẹpẹ súùpù 20,000 pẹpẹ súùpù 15,000 tó tún jòkó tó mú kú mu tán tó wá dé tó lóun fẹ́ dúró tó ní ọ̀sá yìí ó kó àtòbò lẹ́jẹra yín o so ti yí ọba ń kọ ọmọ rí because ọkùnrin tó jòkó tó jẹja rẹ̀ as the time tó jòkó bó ṣe ń jẹja yẹn ó ti ń picture òbò ẹ̀ ó ti picture ọ̀bọ mú ẹ ṣe rí ó ti fojú dún ẹ ó ti fọkàn dún ẹ ó ti fọkàn remove pátá ẹ ó ti bọ́ pátá lára ẹ bó ṣe jòkó tó ń jẹja yẹn ó ti ń imagine pé òun ti ń do ẹ because ọkùnrin tó ń fún ẹ lówó tó ń gbà tó bá ti ń gbowó ọkùnrin ó ti believe pé ó ti gbà fóun nìyẹn ọlọ́run gbọ́ that's why one of the ways láti reject ọkùnrin ni kò reject owó ẹ kò reject anything tó bá ń bùn ẹ yàtọ̀ fún nǹkan tó bá jẹ́ tọ́ ẹ bóyá o wà ń biṣẹ́ nísìn ẹ̀tọ́ ẹ̀ ni fún ọ̀gá ẹ̀ láti sign ìwé ẹ̀ láti sign paper ẹ̀ òwá ìyẹn òun ṣe favour kì í sọ̀fẹ́ pé kíní is your right ṣùgbọ́n nǹkan tí ìṣe wípẹ́ tọ́ ọ̀rẹ́ ni ẹ̀ mọ́ra yín rí òwá nígbà náà ọ̀rẹ́ ni yín òwá jẹja 15,000 tán òwá ló ń fẹ́ dún ẹ̀ wá ní òsàyè òwá lọ́rẹ́ ni yín ọ̀rẹ́ ló apá ẹ́ síbẹ̀ yẹn ìbọn ló fi máa yẹn ló máa yẹn pa o torí mi ò mọ ojú kòkòrò obú tí ń bá yín kiri tẹ́mọ̀ gbowó lọ́wọ́ ọkùnrin àwẹ̀ tán ẹni sẹ́ẹ̀sì lọkùnrin fẹ́ kí ló tẹ́yìn náà fi fẹ́ràn owó tó ṣe pé owó ní gbogbo ìgbésí ayé yín gbogbo owó tẹ́yìn gbà lọ́wọ́ àwọn ọkùnrin tẹ́ fi ń gbóbò lẹ̀ gbogbo tẹ́ fẹ́ rà tẹ́ fi ń gbóbò lẹ̀ fún ẹ̀yìn tẹ́ ẹ bá ṣiṣẹ́ ẹ̀ rà ń tójú bẹ́ẹ̀ lọ sóye ń báhùn so tó bá ti mọ̀ wípé o rẹ́dì láti dó ọkùnrin má jẹ jàre má jẹ pẹpẹ súùpù ẹ̀ torọ́ kan ju ojú kòkòrò ti ba yé ọ̀pọ̀lọpọ̀ yín jẹ́ ìfà ń fani lápò ya ìfà ó padà fọ́ lóbò ya o ìfà máa fà ẹ́ ní òbòya tó o bá ti mọ̀ wípé o ò rẹ́dì láti dóko ọkùnrin má receive any favour from that type of man from even ọkùnrin má receive favour kankan ó lójú ọkùnrin tó lè ṣoore fóbìnrin lọ́fẹ̀ẹ́ látijọ́ aláyé ti dáyé ni kì í ṣe pé bóyá látàyé tá a wà yìí látijọ́ aláyé ti dáyé ni ntọ́kùnrin bá ń ṣe fún ọ lọ́fẹ̀ẹ́ tó ń gbà nínú ọkàn rẹ̀ ó ti ń bìlífù pé ó ti gbà fóun ni ó ti bìlífù pé jọ́jọ́ tó ń bá gbókódé ò ní sọ no mo kọ write up kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé if you don't want his dime if you don't want his dick don't take his dime má gba dime ọkùnrin má gba ṣíṣì má gba fádìn lọ́wọ́ ẹ̀ tó bá ti mọ̀ pé ó rẹ̀dí láti do okó ẹ̀ kì í ṣe pé bóyá aṣẹ́ kan ló ṣe àbí bóyá o ṣe nǹkan kan tó kàn déédéé láìkí ẹ tó dẹ̀ ní à jẹ́ appreciate ọlọ́run láyé ẹ nìyí ó ti fòkó lò ẹ̀rí olóòṣe ó ti tóòsì ẹ̀rí olóòṣe ó wá pè ẹ́ kó wá lọ jẹja bóyá lọ́jọ́ valentine àbí lọ́jọ́ kan ó kàn ó wá tẹ̀lé lọ jẹja ó ti jókòó ẹ̀ nìyẹn o ó ti jẹ òbó ẹ mọ́ oúnjẹ torá alájẹsẹ́ lọ́pọ̀lọpọ̀ yín alájẹbánu ìmí inú yín ló ń kàwé òun ò lè ṣiṣẹ́ òun lè ṣe menial job ìwé mélòó ẹ̀ka ìwé mélòó what is your qualification tó lè ta nǹkan tí graduate gan tí bá ń ṣe menial job ìwé mélòó ń wọ̀ wá kà tó fi lè dáṣẹ́ ṣe tó fi jọ ipò dìgbà tọkùnrin kan bá wá kówó fún ọ kó tó mọ̀ wípé orówó so ìwọ tó bá ti lọ jẹja because time tó ń jẹja ẹ̀ yẹn time tó ra aṣọ wá fún ẹ tó gbà tó ra gbó tó ra gbá tó ra kòkò bàbá sásùn yẹn ó ti tó o sì gbà yẹn ó ti bìlífù pé o ti gbà fóun ẹ lọ bèrè lọ́wọ́ àwọn ọkùnrin one of the ways tọkùnrin fi mọ̀ pé o ti ń accept òun ni kó mọ̀ accept gift tó bá mú wá bẹ́ẹ̀ bá mú gift wá fún ọ tó ọlọ́ọ̀fẹ́ invest àgbà mọ́ bùn ọ invest àgbà mọ́ bùn ọ bí ẹ bá fún ọ ní nǹkan tó ọlọ́ọ̀fẹ́ ṣe bí yóò gbé nǹkan rẹ̀ padà ni òmúra ó gbà òmú pẹpẹ súùpù ó jẹ́ òmélé yóò ṣe òmú yàtọ̀ fẹ́ ń tọ́lọ́n bá rán sí ọ 1 out of trillions ni ọlọ́run lè rán láàánú sí yàn bẹ̀kì wá ṣe wípé yọ wà di mario síbẹ̀ ọmọ wa gbowó rẹ̀ ọmọ ṣe gbogbo ẹ̀ tó bá fún ọ lépè yóò mú ọ o tó bá relé babaláwo fún ọ ògùn rí yóò mú ọ toró ti gbowó rẹ̀
o ti jẹ pẹpẹ súùpù ẹ̀, o ti jẹ gbogbo nǹkan rẹ̀ tó gbé wá fún ọ, o sì gbúdọ̀ jẹ okó ẹ̀ náà. tó o bá dẹ̀ mọ̀ pé o rẹ̀dí láti dóko ọkùnrin má gbowó ẹ̀, má gba owó ẹ̀. torí àwùlẹ̀ ń sọ náà ni àwọn ọkùnrin náà rèé, àwọn náà ìfẹ́ ṣe nǹkan ọ̀fẹ́, wọn ìfẹ́ sórí ọ̀fẹ́. tó o bá fẹsẹ̀ rìn ẹsẹ̀ rí olé kán, kò dìgbà tó o bá gun ráìdì ẹnìkan tó fọ́n free ráìdì èsì ìṣẹ́jú mẹ́wàá tí ó fẹ́ sí ọ́nù nínú mọ́tò rẹ̀ náà ẹ̀sìn ó ti ronú ìṣẹ́jú tí ó fi do ọ̀rẹ́dì. báwọn ọkùnrin bá yé wọn ṣe rí nu àfẹ́tọ́ bá bọ́ nìge nù wọn. tó o bá ti mọ̀ pé ò ní dóko ọkùnrin mọ́ gbowó rẹ o, mọ́ gbowó rẹ o, lọ wá ṣẹ̀ṣẹ̀ sóyí ọba hàn. ẹ̀yin alájẹsẹ́ alájẹbánu olójú kòkòrò ayé àtọ̀run kẹ́ ẹ ṣàgbéjẹ́ mọ́wọ́.